Bẹ́wàjì. Bọ̀sípò. Èmi ló tún wá sí nínú ìyẹ̀wù mi. Níyẹ̀wù ẹni tí ọkàn mi yàn. Bẹ́wàjì. Ẹni tọ́kàn rẹ̀ yàn bí bò. Wo mo ti sọ fún ọ, má jẹ́ ká retí irúgbìn lórí oko aṣálẹ̀. Má jẹ́ ká dámọ̀ràn ìfẹ́ tí ò lè sèso rere. Ta ló sọ fún ọ bẹ́ẹ̀? Wo Èkúrọ́lá alábàákú ẹwà èmi àti rẹ̀. Àti wípé ajá ò ní lọ kó wá gbé kólókóló ọrùn ẹ̀ sẹ́yìn. Wo bó bá ṣe tán tó ń ròkun àjọ ń lọ ni. Ó dáa mo ti gbọ́ ọ wá mọ́ lọ yẹ̀wò rẹ̀. Mi ò lọ bí kankan o ibi tèmi ó sùn ni mo wà yìí o. Irọ́ o. Wo ara yìí sá fún mi. Bọ̀sípò bẹ́rù bá pẹ́ ńlé ìmọ̀ ń bá lájọ bí ni olówó mi sọ ọdọmọ tán ìdá rẹ̀ wà ń pera rẹ̀ lẹ́rú. Mi ò mọ kankan tó o wá ló pẹ́kẹ́ yín sórí rẹ̀ kalẹ̀ ni kí n bá wọ ògùn tó kù rẹ̀ níwájú olúwa mi. ìyá wa Bọ̀sípò. Búdàánù àwọn tèmi gbèsè ọ̀la afúnimáwo bẹ̀ afúnimáretí ọ̀pẹ afúnimásírègùn. gúnugún tó dẹrú ẹ̀wù ń jọ sí ìṣe lọ pa lórí àkàlàmọ̀gbọ̀n tó dẹrú ẹ̀wù láṣà ìṣe lọ́jọ́ gẹ̀gẹ̀ lọ́rùn. ìwọ ọ̀fẹ́ tọ̀ ọbí mò ń tọ̀ sí odò tí mò ń wẹ̀ lọ́fẹ́ wẹ̀ àbí oyin tí mò ń lá ló dùn lẹ́nu ẹ̀ Bọ̀sípò àbọ̀sáyé ọ̀run lọ bọ̀ sí ẹjọ́ kí mo tiẹ̀ ń bá ro Àkànmú bàbá mi mọ̀ ń jẹ́ ẹjọ́ tí mò ń bá ẹjọ́ ìpọ̀ wọn ò ráyè ẹjọ́ ẹ lọ yanjú ẹ ọmọkùnrin ẹ fà á tọ̀tọ̀ ẹ bá ń bá dẹ̀ ẹ mọ́ lóde àtẹ̀wò bí ọ̀dà